ìròyìn ojoojúmọ́ lórílẹ̀‐èdè òmìnira tiwantiwa Yorùbá. èyí ni ìròyìn ojoojúmọ́ ti olómìnira IYPDRY òní ọjọ́ ẹtì ọjọ́ kẹrin oṣù ọ̀wàrà ẹgbàá ọdún ó lé mẹ́rìnlélógún. ọlọ́run olódùmarè ti bá wa gba ìjẹ́ orílẹ̀-èdè wa padà ní ogúnjọ́ oṣù bélú ẹgbàá ọdún ó lé méjìlélógún. ọlọ́run olódùmarè ti bá wa gba ìṣèjọba ara wa padà ní ọjọ́ kejìlá oṣù igbe ẹgbàá ọdún ó lé mẹ́rìnlélógún. orílẹ̀-èdè olómìnira tiwantiwa tí yorùbá ti jáde kúrò lára nàìjíríà kì í ṣe ara nàìjíríà mọ́. orílẹ̀-èdè olómìnira tiwantiwa tí yorùbá jẹ́ orílẹ̀-èdè olómìnira ṣèjọba ara ẹni. òun ni orílẹ̀-èdè tuntun jùlọ ní àgbáyé. orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá ni a mọ̀ nínú ìtàn wa gẹ́gẹ́ bí yorùbá kingdom, yorùbá nation, yorùbá land, yorùbá country. kò sí ìpínyà, kò dẹ̀ sí division ní ilẹ̀ yorùbá. Under Democratic Republic of the Yoruba (DRY) ni gbogbo wọn wà. Olódùmarè tó dá wa ní ọmọ Yorùbá, Ọlọ́run tó ṣẹ̀dá wa sí ilẹ̀ Yorùbá, Ọlọ́run tó ní ká máa jẹ́ ọmọ Yorùbá, Ọlọ́run tó dá ẹ̀jẹ̀ wa ní ẹ̀jẹ̀ ọmọ Yorùbá, ọba tó dá akọ tó dá abo sí ilẹ̀ Yorùbá, Ọlọ́run tó ní ká máa jẹ́ ọmọ Yorùbá ní orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá gangan, Ọlọ́run tó dá ilẹ̀ Yorùbá o. A bẹ̀ ẹ̀yin Ọlọ́run pẹ̀lú gbogbo agbára tẹ́ fi ń jẹ́ Ọlọ́run, gbogbo ọ̀nà tẹ́ ẹ bá máa gbé e gbà tí ìjọba, àwọn aṣojú ìjọba délé tí wọ́n á fi wọ sẹkítẹ́ríàtì, nítorí pé àwọn ọmọ aládé, àwọn ọmọ Yorùbá gangan ní ìjọba, ṣùgbọ́n àwọn aṣojú wa tí ó yẹ kó wọ sẹkítẹ́ríàtì, gbogbo agbára tẹ́yin Ọlọ́run máa lò láti fi gbé àwọn aṣojú ìjọba wa wọ sẹkítẹ́ríàtì, Ọlọ́run Olódùmarè bàbá bá wa ṣe, Olódùmarè bá wa ṣe ní kọ́kán, ọba àwọn ọba bá wa ṣe ní kọ́kán, Olódùmarè tó dá ilẹ̀ Yorùbá bá wa ṣe ní kọ́kán. Ọwọ́ agbára tẹ́ fi ń jẹ́ Ọlọ́run bá wa fi gbé aṣojú ìjọba ilẹ̀ Yorùbá, bá wa fi gbé wọn wọ sẹkítẹ́ríàtì láti lè lọ láti lọ ṣe ètò ìmúṣẹ tẹ́ḿpìlẹ̀tì tí ọwọ́ màmá wa Modúpẹ́-Onítìrí gbé kalẹ̀. Tẹ́ḿpìlẹ̀tì yìí gangan ni àwọn aṣojú ìjọba wa fẹ́ lọ gbé kalẹ̀ ní sẹkítẹ́ríàtì láti lọ gbé wá sí, láti lọ fi ìdí ẹ̀ múlẹ̀. Gbogbo ohunkóhun tó bá máa ná ẹ̀yin Ọlọ́run láti lè jẹ́ kí àwọn aṣojú ìjọba ilẹ̀ Yorùbá láti lè fi gbé tẹ́ḿpìlẹ̀tì yìí kalẹ̀ gẹ́gẹ́ bí ìpìlẹ̀ fún àwa ọmọ Yorùbá, Ọlọ́run gbogbo ohun tó bá máa ná yín, Ọlọ́run dìde kẹ́ ẹ ṣe. Àwa gbàdúrà wípé gbogbo ohunkóhun tó wà nínú tẹ́ḿpìlẹ̀tì yìí, Olúwa, òun gangan la fẹ́ kó fìdí múlẹ̀. Ohunkóhun ò gbọdọ̀ yẹ tẹ́ḿpìlẹ̀tì tí màmá Modúpẹ́-Onítìrí tí ẹ fi rán màmá Modúpẹ́-Onítìrí sí wa. Agbára kágbára kankan ò gbọdọ̀ yẹ Ọlọ́run. Tá a bá wá rí ẹnikẹ́ni tó dábàá ẹ̀ tàbí tó rò lérò tàbí tó gbìyànjú ẹ̀ láti fẹ́ yí padà láti wákàtí tí àwọn aṣojú ìjọba ilẹ̀ Yorùbá bá ti gbé e kalẹ̀, gbogbo ẹnikẹ́ni tó bá lóun máa yí padà, Olúwa jẹ́ kó fi ẹ̀mí ẹ̀ ṣètùtù. Àwa gbàdúrà adámájẹ̀mú pẹ̀lú ẹ̀yin Ọlọ́run wípé tẹ́ḿpìlẹ̀tì yìí ni àwọn ọmọ Yorùbá máa lò. Tẹ́ḿpìlẹ̀tì yìí la máa nǹkan tó wà nínú tẹ́ḿpìlẹ̀tì yìí la máa ṣe. A ò ní yí padà títí láéláé, títí táyé máa fi parẹ́. Adámájẹ̀mú pẹ̀lú ẹ̀yin Ọlọ́run pé ohunkóhun, agbára kágbára, ipákípá, ènìyàn kí ènìyàn
kò ní yí ohun tó wà nínú tẹ́ḿpìlẹ̀tì yìí padà. Ohun tí ẹ̀yin Ọlọ́run fi rán màmá Modúpẹ́ Onítìrí sí wa tó wà nínú tẹ́ḿpìlẹ̀tì yìí la máa lò títí láéláé. Ó dàṣẹ, àṣẹ ní tèdùmàrè. Ìkìlọ̀ fún gbogbo ẹ̀yin àgbẹ̀: ẹ má ṣe gba irúgbìn GMO lọ́wọ́ ẹnikẹ́ni. Ọ̀nà mìíràn láti pa àwa aláwọ̀ dúdú run ni. Àìsàn oríṣiríṣi ni irúgbìn yìí yóò fà sí àgọ́ ara ẹni tó bá jẹ ẹ́. Bẹ́ẹ̀ sì ni ẹni náà kò ní lè bí ọmọ mọ́. Àti wípé ilẹ̀ tí wọ́n bá gbin irúgbìn yìí sí yóò di aṣálẹ̀ tí kò sì ní lè mú èso jáde mọ́. Fún ìdí èyí, ẹni tí ọwọ́ ìjọba orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá bá tẹ̀, ẹ̀sùn ìpànìyàn ni o. Nítorí náà, à ń rọ gbogbo ẹ̀yin Indigenous Yoruba People IYP ti Democratic Republic of the Yoruba DRY wípé ibikíbi tí ẹ bá ti rí ẹni tí ó bá gba irúgbìn yìí tàbí ẹni tí ó fún wọn, ẹ bá wa ya àwòrán wọn. Àti ẹni tó fún wọn àti ẹni tí ó gbà á, apànìyàn ni àwọn méjèèjì. Ẹ tọ́jú àwọn irúgbìn àbáláyé tí ó wà lọ́wọ́ yín. A fẹ́ kí àwa ọmọ Yorùbá ó mọ̀ wípé tẹlifíṣàn tí à ń lò IYPDRY TV àti ìwé ìròyìn ojoojúmọ́ òmìnira IYPDRY tí ọmọ Yorùbá ni o. Ọmọ Yorùbá ló ní méjèèjì, kì í ṣe fún ẹnì kankan. Ara ìgbékalẹ̀ fún ìran Yorùbá ni. Àkọ́kọ́ irú rẹ̀ sì ni ní orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá. Ara ìgbésẹ̀ tí màmá wa Modúpẹ́ Onítìrí Abíọ́lá gbé ni. Gbogbo ohun tí a bá fẹ́ gbọ́ nípa orílẹ̀-èdè wa, ibẹ̀ ni a ó ti gbọ́. Àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ náà lè lọ síbẹ̀ láti mú èyí tí ó bá wù wọ́n fún ètò wọn láti bá gbogbo ọmọ Yorùbá sọ̀rọ̀, nítorí pé kì í ṣe fún ẹnì kankan rárá. Ọmọ Yorùbá ló ní méjèèjì. èyí ni ìkéde láti ẹnu olórí ìjọbaadele orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá Democratic Republic of the Yorùbá DRY, bàbá wa Mobọ́lájí Ọláwálé Akínọlá Ọmọkọrẹ, sí gbogbo orílẹ̀-èdè pátápátá káàkiri àgbáyé. Ẹnikẹ́ni tí ó bá buwọ́ lu àdéhùn-káàdéhùn ní ilẹ̀ Yorùbá DRY pẹ̀lú Nàìjíríà, irúfẹ́ ẹni bẹ́ẹ̀ tàbí iléeṣẹ́ tàbí àjọ tàbí orílẹ̀-èdè, ohun tí ojú rẹ̀ bá ti rí kí ó faramọ́. Èyí rí bẹ́ẹ̀ nítorí pé gbogbo àgbáyé pẹ̀lú Nàìjíríà fúnra rẹ̀ ni ẹ mọ̀ pé Democratic Republic of the Yorùbá DRY kò sí ní abẹ́ Nàìjíríà mọ́. Nàìjíríà ń fi ipá dúró lórí ilẹ̀ DRY ní encroachment, ẹ sì mọ eléyìí. Àdéhùn-káàdéhùn tí ẹ bá buwọ́ lù pẹ̀lú Nàìjíríà kò kan orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá DRY, nítorí ẹ mọ̀ pé ilẹ̀ Yorùbá ti kúrò lára Nàìjíríà láti 20 oṣù Bélú 2022. Ìkéde yìí lọ fún gbogbo àgbáyé pátá láì fi ẹnikẹ́ni tàbí àjọ sílẹ̀. Nítorí èyí, ẹ̀yin àjọ ayánilówó àgbáyé IMF, ẹ fiyèsí. Bákan náà, gbogbo ẹ̀yin olùdókòwò káàkiri àgbáyé. Kò sí ohunkóhun tí ó kan Democratic Republic of the Yorùbá ní àdéhùn kankan tí ẹnikẹ́ni bá ní pẹ̀lú Nàìjíríà tí ó jẹ́ pé wọ́n fi ipá dúró sórí ilẹ̀ DRY ni. Ẹ má ṣe ṣírò orílẹ̀-èdè Yorùbá mọ́ gbèsè kí gbèsè tí Nàìjíríà bá jẹ yín. Kí ilé ìfowópamọ́ àgbáyé World Bank ó fi iyè sí ìkéde yìí gidi. Orílẹ̀-èdè Yorùbá DRY kò sí ní abẹ́ Nàìjíríà mọ́, a ti bẹ̀rẹ̀ ìjọba tiwa. Ìkéde yìí lọ sí gbogbo orílẹ̀-èdè káàkiri àgbáyé. Ẹ fiyèsí o, ìyàtọ̀ wà láàrin orílẹ̀-èdè Yorùbá DRY àti Nàìjíríà. Nàìjíríà tí ẹ ní àdéhùn-káàdéhùn pẹ̀lú ní kí ẹ kọjú sí o.
kò sí ohun tí ó kan DRY tàbí ibikíbi nílẹ̀ Yorùbá pẹ̀lú àdéhùn-kàdéhùn tí ìbá wà láàrin ẹ̀yin àti Nàìjíríà. Gbogbo orílẹ̀-èdè, agbaṣẹ́ṣe tàbí olùdókòwò tí ó bá ní àdéhùn pẹ̀lú ẹnikẹ́ni tí ó jẹ́ aṣojú fún ìjọba Nàìjíríà tí ó ń jẹ gàba sórí ilẹ̀ Yorùbá DRY, kí ẹ yára mọ̀ báyìí o pé kì í ṣe orílẹ̀-èdè Yorùbá ni ẹ ní àdéhùn pẹ̀lú o. Gbogbo ẹ̀yin tí ẹ bá ní àdéhùn pẹ̀lú ìjọba Dàpọ̀ Abíọ́dún tí ó pera rẹ̀ ní gómìnà ní ìpínlẹ̀ Ògùn, tàbí ìjọba ajẹgàba Adémọ́lá Adélékè tí ó pera rẹ̀ ní gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun, ìjọba tí kò ní ẹ̀tọ́ kankan lórí ilẹ̀ DRY tí wọ́n fi ipá dúró sí ni wọ́n o. Wọn ò kì í ṣe ìjọba DRY o. Wọ́n ń fi yín ta tẹ́tẹ́ ni o. Ẹ̀yin náà tí ẹ mọ̀ pé kò sí ilẹ̀ Yorùbá lábẹ́ Nàìjíríà mọ́, ojú kòkòrò ló ń ṣe yín o. Ajẹgàba ní Nàìjíríà àti Dàpọ̀ Abíọ́dún àti Adémọ́lá Adélékè pẹ̀lú ìjọba tí wọ́n ní wọ́n ń ṣe lórí ilẹ̀ Yorùbá, ìjọba òfegè, ìjọba tí kò ní ẹ̀tọ́, ìjọba tí wọ́n fi ipá dúró sórí ilẹ̀ Yorùbá ni wọ́n. Àdéhùn-kàdéhùn tí ẹnikẹ́ni bá ṣe pẹ̀lú wọn kì í ṣe orílẹ̀-èdè Yorùbá DRY lẹ bá ṣe àdéhùn o. Láti ọjọ́ 12 oṣù Igbe 2024 ní ìjọba orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá DRY ti wà lórí àlééfà. Ìjọba DRY kò dẹ̀ ní àdéhùn kankan pẹ̀lú yín. Àwọn olè, àwọn ajẹgàba tí wọ́n jẹ́ ti Nàìjíríà ṣùgbọ́n tí wọ́n fi ìwà ipá, ìwà agbésùmọ̀mí dúró sórí ilẹ̀ DRY ni ẹ̀ ń bá ní àdéhùn. Kò sí nǹkan tó kan DRY níbẹ̀ o. A ò ní àdéhùn kankan pẹ̀lú yín. Ìkéde àti ìkìlọ̀ yìí wá láti ẹnu olórí ìjobaadele Democratic Republic of the Yorùbá DRY sí gbogbo orílẹ̀-èdè àgbáyé. Kéré o, bóyá o, ìròyìn láti amóhùnmáwòrán orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá. Kéré o. Ṣáájú ẹ gbọ́ kókó inú ìròyìn náà. Áfíríkà tóbi. Ohun tí a fẹ́ gbé yẹ̀wò lónìí lábẹ́ àkórí àǹfààní orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá ni ìmọ́tótó agbègbè. Àtúbọ̀tán ìwà ìjẹgàba. Ọmọ Yorùbá èfún tàbí èdì. Èèmọ̀ ní ilẹ̀ Yorùbá. Ìròyìn náà rèé ní ẹ̀kúnrẹ́rẹ́. Irọ́ tí àwọn òyìnbó amúnisìn àgbáyé ń pa kìí ṣe kékeré rárá. Kìí ṣe nípa ìtàn àwọn ọmọ aládé tàbí ti gbogbo adúláwọ̀ nìkan ni wọ́n ti pa irọ́. A dúpẹ́ lọ́wọ́ màmá wa Mrsmudupeonitirimkoabiola fún iṣẹ́ ribiribi tí wọ́n ṣe fún ìran Yorùbá. Wọ́n ti sọ fún wa pé àwa ni a máa tún ìtàn òtítọ́ wa kọ. Ìtàn ọmọ Yorùbá àti ilẹ̀ Yorùbá yàtọ̀ sí irọ́ lásán tí àwọn òyìnbó ń pa lórí ìtàn adúláwọ̀. Láti ilé-ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ni wọ́n ti ń fi àwòrán àlà-ilẹ̀ map àgbáyé hàn wá, èyí tí ó sì máa ń fi hàn pé ilẹ̀ àwọn òyìnbó Yúróòpù àti Áṣíà tóbi ju ti Áfíríkà lọ, ṣùgbọ́n irọ́ ni, wọ́n yà bẹ́ẹ̀ lórí àwòrán inú ìwé ni lásán ni. Ẹ̀rí wà pé tí a bá kó gbogbo ilẹ̀ Amẹ́ríkà, China, India, Japan àti Mexico papọ̀, kò tíì tó ilẹ̀ Áfíríkà. Èyí jẹ́ kàyéfì fún àwọn ènìyàn nítorí pé wọ́n ti fi àwòrán máàpù rú wa lójú pé ilẹ̀ Yúróòpù àti ti Áṣíà tóbi gidi ju ti Áfíríkà lọ. Èyí kò sì rí bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ìkànnì lórí ayélujára ní àṣírí yìí ti máa ń tú síta, ṣùgbọ́n èyí tí a tún rí ní orí X tí ó gbé fídíò kan jáde níbi tí òyìnbó kan ti ń béèrè pé kí ló dé tí wọ́n máa ń fi ọwọ́ rọ́ Áfíríkà sẹ́yìn. Ọkùnrin ọ̀hún sọ pé láti apá ìwọ̀ oòrùn dé ìlà oòrùn Russia lórí àwòrán máàpù ó dàbí ìlọ́po méjì Áfíríkà, ṣùgbọ́n irọ́ ni o. Ó ní
tí a bá rin ìrìn àjò lórí ilẹ̀ gan-an ìbú áfíríkà ju ti Russia lọ. Ìbéèrè wa ni pé kí ló dé tí wọ́n ń ṣe báyìí? Láti mọ ìdáhùn sí ìbéèrè wọ̀nyí, a kàn ní láti rán ara wa létí àwọn nǹkan tí màmá wa ti máa ń sọ ni ìránṣẹ́ Olódùmarè ìyáàfin Mọ́dúpẹ́-Onítìrí-Abíọ́lá. Wọ́n ní ìkónilẹ́rú ọpọlọ mental slavery wà lára nǹkan tí òyìnbó amúnisìn máa ń lò láti fi dá àwọn ènìyàn lórí rú. Gbogbo wa ni a sì rántí ọ̀rọ̀ tí òyìnbó amúnisìn kan sọ pé àwọn ní láti jẹ́ kí aláwọ̀ dúdú rí ohun tí òyìnbó bá ṣe bí èyí tó dára ju ti aláwọ̀ dúdú lọ. Àìjẹ́ bẹ́ẹ̀, àwọn kò ní lè ṣẹ́gun aláwọ̀ dúdú. Bí wọ́n ṣe ń purọ́ nípa ìtàn wa ni wọ́n ń purọ́ nípa àṣà wa. Bẹ́ẹ̀ náà ni wọ́n ń purọ́ nípa ilẹ̀ àti agbègbè aláwọ̀ dúdú. Nínú ohun gbogbo, wọ́n ṣàfẹ́ kí aláwọ̀ dúdú máa wo aláwọ̀ funfun gẹ́gẹ́ bí ọ̀gá, tí èyí kò sì rí bẹ́ẹ̀ rárá. Ṣùgbọ́n àwọn náà ti mọ̀ báyìí pé pẹ̀lú dídìde tí orílẹ̀-èdè Yorùbá ti dìde yìí, tí wọ́n ti bá wọn. Ẹ jẹ́ kí a gbárùkù ti ìjọba adélé wa lábẹ́ ìdarí bàbá wa Mobọ́lájí Ọláwálé Akínọlá Ọmọkọrẹ, kí ìlọsíwájú orílẹ̀-èdè wa DRY lábẹ́ ìtọ́ni àti àlàkalẹ̀ tí Olódùmarè gbé fún ìran Yorùbá nípasẹ̀ màmá wa MUA ó lè máa tẹ̀síwájú bí ó ti yẹ. Kò béwu dé rárá, òmìnira ìran Yorùbá ti dé. Bí a ṣe máa ṣe àwárí ìtàn òtítọ́ wa gbogbo, bẹ́ẹ̀ ni a máa ṣe àwárí òtítọ́ ilẹ̀ wa fún ìgbélékè ìran Yorùbá títí ayé. Láìsí ìmọ́tótó agbègbè àti àyíká wa nílé lóko lọ́nà ìrìnàjò, kò sí bí a ṣe máa káwọ́ àrùn tàbí àìsàn. Èyí ló fi dáni lójú pé orílẹ̀-èdè DRY kò ní fi àyè gba ẹnikẹ́ni láti hu ìwà ọ̀bùn tàbí aláìbìkítà fún agbègbè àti àyíká wa ní orílẹ̀-èdè wa yìí. Ìjọba DRY ní ètò tí ó jẹ́ pé ìdọ̀tí bí ó ti wù kó kéré mọ́ kò ní rí ibi fi ṣe ibùjókòó ní orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá DRY. Ẹ jẹ́ kí ìdọ̀tí jìnnà sí wa, kí ó sì jìnnà sí gbogbo àwùjọ wa káàkiri ilẹ̀ Yorùbá. Orílẹ̀-èdè DRY kò fi àyè sílẹ̀ fún ìdọ̀tí kankan fún ààbò ara wa ní. Yàtọ̀ sí èyí, àyíká tí ó dùn wò tí ó sì mọ́ tónítóní máa ń jẹ́ ìwúrí fún èèyàn láti ro èrò rere fún ìgbélékè ara wa àti ti orílẹ̀-èdè wa. Ìmọ́tótó borí àrùn. Ẹni tí a wí fún ọba jẹ́ ó gbọ́. Màmá wa olóyè ìyáàfin Modúpẹ́ọlá Onítìrí-Abíọ́lá ti sọ fún àwọn ọmọ ìbílẹ̀ Yorùbá Indigenous Yoruba People IYP wípé nǹkan tó ń bọ̀ kò ní ṣe é wò tán nítorí ìwà ìkà àwọn agbésùmọ̀mí Nàìjíríà lórí ilẹ̀ Yorùbá. Ìdí nìyí tí a fi gbọ́dọ̀ sowọ́pọ̀ pẹ̀lú àwọn ìjọba adelé wa. Ìwé ìròyìn kan lórí ayélujára ló gbé jáde bí àwọn Haúsá ṣe dojú ìjà kọ agbègbè àwọn ọmọ Yorùbá ní ìlú Kaduna ní ìlú agbésùmọ̀mí Nàìjíríà. Látàrí ẹ̀sùn tí wọ́n fi kan ọmọ Haúsá pé ó fẹ́ jalè nílé ọmọ Yorùbá, wọ́n sì fà á lé àwọn Haúsá ẹgbẹ́ rẹ̀ lọ́wọ́. Nínà tí àwọn yẹn nà já sí ikú. Èyí ló mú àwọn Haúsá yìí dojú ìjà kọ àwọn ọmọ Yorùbá tí wọ́n sì bà dúkìá wọn jẹ́ lọ́pọ̀lọpọ̀ pẹ̀lú ìkìlọ̀ pé ẹ̀mí àwọn Yorùbá yìí ṣì wà nínú ewu. Àtúbọ̀tán ìjẹgàba apanimáyọ̀dà Nàìjíríà yìí kò dára rárá. Bí kò ṣe ti ìjẹgàba àti ìwà ìkà agbésùmọ̀mí Nàìjíríà pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn ọmọ àlè Yorùbá tí wọ́n ta ìran wọn fún Haúsá àti Fúlàní nítorí ohun tí wọn yóò jẹ, irú ìṣẹ̀lẹ̀ yìí kò lè ṣẹlẹ̀. Ní àfikún, nígbà tí màmá wa olóyè ìyáàfin Modúpẹ́ọlá Onítìrí-Abíọ́lá gba àwọn ọmọ ìbílẹ̀ Yorùbá tó wà ní òkè ọya níyànjú láti padà sílé, wọ́n kọ etí ikún sí ọ̀rọ̀ náà. Ó délẹ̀ tán báyìí, wọn ò mọ ọ̀nà àbáyọ.
òmìnira ilẹ̀ yorùbá kúrò nínú ìlú agbésùmọ̀mí nàìjíríà ti hàn kedere sí àwọn ọmọ haúsá àti fúlàní pẹ̀lú ẹ̀rí tó kárí ayé tó sì dájú. nígbà tí àwọn ọmọ àlè àgbàyà yìí rí i pé ó ti bọ́ sórí, wọ́n bá parapọ̀ mọ́ àwọn ọ̀tá ìran yorùbá, ìyẹn àwọn fúlàní, láti dojú ìjà kọ ìmúṣẹ ìṣèjọba wa. yorùbá ti lọ. èyí ló fa ìkanra tí wọ́n ń ṣe sí àwọn ọmọ yorùbá tí ó wà ní òkè ọ̀yà. olódùmarè ti lo màmá wa mua láti parí iṣẹ́ òmìnira wa ní 20 oṣù bélú 2022. a sì ti bẹ̀rẹ̀ ìjọba wa ní ọjọ́ 12 oṣù igbe 2024. nígbà tí a ti búra wọlé fún olórí ìjọba adelé wa, bàbá wa mobọ́lájí ọláwálé akínọlá ọmọkọrẹ. ohun tí olúwa ti ṣe ni òmìnira orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá, Democratic Republic of the Yorùbá, DRY. kò sí ẹnikẹ́ni tó lè yí padà láéláé. ó jẹ́ ohun tí ó burú lọ́pọ̀lọpọ̀ pé a rí ọ̀gọ̀ọ̀rọ̀ ọmọ yorùbá tí kò mọ̀ pé aládé ni wọ́n, tí wọ́n gbàgbé pé ènìyàn ọ̀tọ̀ àti ẹyin lójú olódùmarè ni wọ́n jẹ́. bẹ́ẹ̀ àwọn àgbà bọ̀ wọ́n ní ọmọ tí ó sọ lẹ́nu ó so àpò ìyàkọ́. èyí ló dífá fún àwọn ará ìlú ìṣàpà ní ìjọba ìbílẹ̀ ìṣàpà ní Old Ọ̀yọ́ Empire ti orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá, Democratic Republic of the Yorùbá, DRY, tí àwọn ọlọ́ṣà ajẹgàba nàìjíríà ń pè ní ìpínlẹ̀ kwara, nítorí wọ́n sì ń fi ipá jẹgàba lórí ilẹ̀ wa. àwọn ará ìṣàpá ń pàrọwà sí ìjọba agbésùmọ̀mí nàìjíríà pé kó wá gbà wọ́n lọ́wọ́ àwọn tó ń fi ọjọ́ mẹ́ta jí àwọn ènìyàn mẹ́wàá gbé bí ẹni lọ mú adìyẹ nínú àgò. ṣùgbọ́n ó ṣeni láàánú wípé àwọn ará agbègbè yìí ń pe ìjọba rírẹmáṣe nàìjíríà láti gbà wọ́n sílẹ̀ kí wọ́n sì wá nǹkan ṣe sí ọ̀rọ̀ náà. kò sí ohun tí agbésùmọ̀mí nàìjíríà lè ṣe nítorí òun fúnra rẹ̀ ọ̀gá àwọn agbésùmọ̀mí ni. fún ìdí èyí, ẹ má rò pé ohun rere kan tún lè ti ìlú apanilẹ́kúnjayé nàìjíríà jáde mọ́ o. ìdí nìyí tí gbogbo àwa ọmọ aládé nílé lóko fi ń dúpẹ́ lọ́wọ́ olódùmarè tó gbé olùgbàlà dìde fún ìran ọmọ aládé ní déédé ìgbà yìí àti ní déédé àsìkò yìí. ìyá wa olóyè ìyáàfin modúpẹ́ onítìrí abíọ́lá ní olódùmarè lò láti gba ilẹ̀ wa, orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá, Democratic Republic of the Yorùbá, DRY, ní 20 oṣù bélú 2022, tí a sì ti bẹ̀rẹ̀ ìjọba wa ní kété tí a ti búra wọlé fún olórí adelé wa, bàbá wa mobọ́lájí ọláwálé akínọlá ọmọkọrẹ ní ọjọ́ 12 oṣù igbe 2024. láìpẹ́ yìí, tí a bá ti lé àwọn ọ̀tá ohun rere agbésùmọ̀mí nàìjíríà ọ̀dájú tó ń fi agídí jẹgàba lórí ilẹ̀ wa kúrò, àwọn ìjọba adelé wa yóò wọlé sí oríkò iléeṣẹ́ ìjọba wa ní gbogbo ìpínlẹ̀ wa. ìjínigbé yóò sì di ohun ìgbàgbé, bẹ́ẹ̀ ni ààbò tó dájú yóò wà fún ẹ̀mí àti dúkìá. ìgbáradì àjọyọ̀ ni ó kù fún gbogbo ọmọ aládé ní kété tí ìpè bá dún. àwa ọmọ yorùbá ti ṣoríire o. wọ́n ní tí a bá pẹ́ lórí ìgbọ̀nsẹ̀ oríṣiríṣi eṣinṣin á máa bà lé ni. kí àánú, ìkẹ́ àti ìgẹ́ olódùmarè máa wà pẹ̀lú màmá wa ìyáàfin modúpẹ́ọlá onítìrí abíọ́lá, ẹni tí olódùmarè yàn fún ìtúsílẹ̀ ìran yorùbá kúrò lábẹ́ ìmúnisìn òyìnbó àti agbésùmọ̀mí nàìjíríà ìlú tí fúlàní ń darí rẹ̀. ní 20 oṣù bélú 2022 ní ìkéde ìtúsílẹ̀ àti òmìnira orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá, Democratic Republic of the Yorùbá, DRY, wáyé. ṣùgbọ́n ìjọba agbésùmọ̀mí nàìjíríà ṣì ń jẹ gàba lórí ilẹ̀ wa láti ìgbà náà.
ọjọ́ 12 oṣù igbe ẹgbàá ọdún ó lé mẹ́rìnlélógún ní ọjọ́ pàtàkì tó tẹ̀lé ọjọ́ òmìnira wa tí a ṣe ìbúra wọlé fún olórí ìjọba adélé wa bàbá wa mobọ́lájí ọláwálé akínọlá ọmọkọrẹ́ lórí ilẹ̀ wa ní ìlú ìbàdàn. pẹ̀lú àwọn ìgbésẹ̀ méjèèjì yìí kí olódùmarè jẹ́ kí àbùkù tó lókìkí ó ṣẹlẹ̀ sí ajẹgàba nàìjíríà láìpẹ́ fún jíjẹgàba tí wọ́n sì ń jẹgàba lórí ilẹ̀ wa títí di ìsinyìí. kí ara kó ní ìjọba gbésùmọ̀mí nàìjíríà kí wọ́n sá kúrò lórí ilẹ̀ Democratic Republic of the Yoruba DRY láìpẹ́ láì jìnnà. ìròyìn kan tí a rí lórí ẹ̀rọ ayélujára sọ pé àwọn ọmọ Ìgbò ń ṣe òwò ọmọ bíbí fún títà lábẹ́ àkóso obìnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Florence Ogbonna. bẹ́ẹ̀ ni a rí ẹnìkan tó pe ara rẹ̀ ní Abímbọ́lá Oyèyẹmí, agbódegbà ọlọ́pàá agbésùnmọ̀mí Nàìjíríà ní ìpínlẹ̀ Ògùn ní orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá tí Dàpọ̀ Abíọ́dún ti ń jẹ gàba. àbẹ́ ò rí nǹkan, ọlọ́pàá rírẹmáṣe Nàìjíríà lórí ilẹ̀ DRY ni ó gbé ẹnu òkè mọ́ ti ìsàlẹ̀ tó rò pé ọ̀rọ̀ gidi ni òun ń sọ pẹ̀lú òyìnbó òfò tó ń sọ lẹ́nu. àwọn oríṣiríṣi eṣinṣin ọ̀hún nìyí tí wọ́n bà lé ọmọ Yorùbá, ṣùgbọ́n tí màmá wa fi wá lọ́kàn balẹ̀ pé a máa jó a máa yọ̀ torí a máa rẹ́yìn wọn. ìwọ Abímbọ́lá Oyèyẹmí tí ẹ ti bá ọ kí o mọ̀ pé ìwọ àti ìdílé rẹ ti dáràn ní ilẹ̀ Yorùbá nítorí ó dúró pẹ̀lú apanilẹ́kúnjayé Nàìjíríà, ó bá wọn pawọ́pọ̀ láti jẹ gàba lórí orílẹ̀-èdè aṣèjọba ara ẹni Democratic Republic of the Yoruba DRY. ilẹ̀ Yorùbá ti mú gbogbo yín. kí a tó máa lọ kókó inú ìròyìn náà lẹ́ẹ̀kan sí i. Áfíríkà tóbi. ohun tí a gbé yẹ̀wò lónìí lábẹ́ àkòrí àǹfààní orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá ní ìmọ́tótó agbègbè. èèmọ̀ ní ilẹ̀ Yorùbá. àtúbọ̀tán ìwà ìjẹgàba. ọmọ Yorùbá èfún tàbí èdì. a ò rí jù báyìí lọ lónìí. ẹ kú kalẹ̀. kéré o bóyá o ìròyìn láti amóhùnmáwòrán orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá kéré o.